èèwọ̀ ta ló fẹ́ẹ́ fìbọn gbàjọba lọ́wọ́ Tinubu. Ohun tó kọ́kọ́ ya àwọn èèyàn lẹ́nu ni pé lójijì ni ìjọba sọ pé kò ní sí ayẹyẹ yíyan àwọn ọmọ ogun àti àkójọpọ̀ àwọn alágbára ìlú láti sàmì ayẹyẹ òmìnira ọdún 75 tí Nàìjíríà gbòmìnira, ìyẹn independence. Ìjọba ló kéde pé ayẹyẹ náà kò ní wáyé. Kì í ṣe pé ìjọba kò lè fagilé ayẹyẹ yìí o, wọ́n ti ṣe é dáadáa rí. Ọ̀nà tí wọ́n fi fagilé eléyìí ló mú ìfura dání ni. Àmọ́ ọ̀pọ̀ èèyàn kò fura sí àpẹẹrẹ náà pàápàá. Àkọ́kọ́ ni pé tí ìjọba kò bá ní ṣe ayẹyẹ báyìí, wọn yóò ti máa kéde tipẹ́. Ó kéré tán ó kù ọ̀sẹ̀ kan kí ayẹyẹ náà tó wáyé. Àti torí pé ayẹyẹ 65 years ọdún 75 jẹ́ ayẹyẹ gbòógì kan, kò sẹ́ni tó fọkàn sí pé ìjọba yóò fagilé. Àmọ́ tí wọ́n bá tiẹ̀ wá fẹ́ fagilé bẹ́ẹ̀, kì í ṣe ọ̀nà tí wọ́n gbà yẹn ni. Nítorí lálẹ́ pátá ọjọ́ tí ayẹyẹ náà kù ọ̀túnla, àfi bí ìgbà pé ó kù ọ̀la tí ayẹyẹ náà yóò wáyé ni wọ́n fagilé. Alẹ́ ọjọ́ 29 oṣù kẹsàn-án ni wọ́n kéde, àmọ́ 30 oṣù nìkéde náà tó jáde sí gbangba gan. Nígbà tí kò sì sí awuyewuye kan nílẹ̀ tẹ́lẹ̀, kò sẹ́nikẹ́ni tó fura sí àìṣedéédé kankan. Àmọ́ ní ọjọ́ 4 oṣù kẹwàá yìí ni ìròyìn míì tún wá jáde. Ìròyìn náà jáde láti ọ̀dọ̀ àwọn ológun ilẹ̀ wa. Bí kì í bá sì ṣe ẹni tó mọ nǹkan kan nípa iṣẹ́ ológun, ìròyìn náà kò já mọ́ kinní kan, bí ìgbà tí àwọn sọ́jà kàn fi ohun tó ń lọ tó aráàlú létí lásán ni. Ohun tí ìròyìn náà sọ ni pé iléeṣẹ́ ológun ilẹ̀ wa ti mú àwọn ọ̀gá sọ́jà 16 kan 16. Wọ́n ní wọ́n hùwà àìlẹ́kọ̀ọ́, ìwà tí kò bá ìlànà iṣẹ́ ológun mu. Àmọ́ nínú ìkéde tí àwọn sọ́jà ṣe yìí, ohun tó sọnù níbẹ̀ ju èpè lọ. Àlàyé làwọn iléeṣẹ́ ológun yìí ní àwọn ń ṣe. Àmọ́ àwọn àṣírí kan ń tú nínú àwọn àlàyé náà tó bà àwọn tí wọ́n mọ̀ nípa iṣẹ́ wọn yìí lẹ́rù gan-an. Àkọ́kọ́ ni pé wọ́n ní àwọn 16 làwọn mú. Àti pé àwọn 16 yìí inú ń bí wọn ni pé wọn ò gbé àwọn ga, pé àwọn kò kúrò lójú kan náà láti ọjọ́ yìí wá. Bẹ́ẹ̀ ohun tó fà á tí wọn kò fi kúrò lójú kan náà ni pé wọ́n ní wọn kì í páàsì àwọn ìdánwò tó yẹ kí wọ́n fi gbé wọn ga. Ọ̀rọ̀ náà kò fi bẹ́ẹ̀ jọ ara wọn, nítorí tó bá jẹ́ àwọn tí wọn kò ní àgbégarí ni wọ́n, èèyàn lè mọ ohun tí yóò sọ. Àmọ́ ìròyìn ń sọ pé àwọn ọ́físà ọ̀gá ológun ni gbogbo wọn. Èyí ni pé wọ́n ti páàsì àwọn ìdánwò dáadáa sẹ́yìn kí wọ́n tó dé ipò ọ̀gá tí wọ́n dé. Lọ́nà kejì, báwo ni àwọn 16 ṣe wá ń pàdé tó fi jẹ́ àwọn ní iléeṣẹ́ ológun mú? Wọ́n mú àwọn èèyàn náà káàkiri nínú ilé wọn, wọ́n sì kó wọn sí tìmọ́lé. Ẹ̀sùn kan náà ni wọ́n fi kan gbogbo wọn, ohun kan náà ni wọ́n ṣe. Iléeṣẹ́ ológun fúnra ẹ̀ wá ń sọ nígbà náà pé ìwádìí ń lọ gidigidi lórí ipa tí kálukú wọn kó. Bí àwọn bá sì ti wádìí tán, àwọn tí a jẹ ọ̀rọ̀ náà bá ṣí mọ́ lórí, ìyà tí yóò jẹ wọ́n kò ní kéré, nítorí àwọn ò ní gbà kí àwọn sọ́jà kan hùwà tí yóò fi iléeṣẹ́ ológun ilẹ̀ yìí wọ́lẹ̀, tàbí tí yóò dé iléeṣẹ́ náà lọ́wọ́ láti lè ṣe ojúṣe tó yẹ kí àwọn ṣe lábẹ́ ìjọba democracy. Ọ̀rọ̀ yìí gan ló fi hàn pé àwọn tí wọ́n mú náà fẹ́ ṣe nǹkan kan tó lè dí democracy lọ́wọ́ ni. Àwọn ọ̀rọ̀ yìí wúwo nígbà náà, nítorí bẹ́ẹ̀ làwọn kan sì ṣe ń sọ pé ó lè jẹ́ ìwà ìdìtẹ̀máwọn ọ̀gá tí wọ́n ń pè ní mutiny, tàbí àìgbọràn sọ́gá lẹ́nu, tàbí ṣíṣe ohun míì tó yàtọ̀ sí iṣẹ́ àti ẹ̀kọ́ ológun ni wọ́n torí ẹ̀ mú àwọn èèyàn náà. Ọ̀gá tó ń rí sí ẹ̀ka ìkéde níléeṣẹ́ àwọn ológun yìí, ọ̀gágun Tọkọ̀gùsọ, ló gbé ọ̀rọ̀ náà jáde, èyí tó fi hàn pé láti òkè pátá níléeṣẹ́ ológun lọ̀rọ̀ náà ti wá, a sì jẹ́ pé ohun tó kan gbogbo wọn ni. Àmọ́ láti ìgbà náà ṣáá o, kò tún sẹ́ni tó gbọ́ kinní kan, kálukú sì ń bá ayé ẹ̀ lọ. Àfi bó ṣe di ọjọ́ Ẹtì Friday tó lọ yìí, nígbà tí àwọn oníròyìn Sahara túlé kan nǹkan kan ni wọ́n bá gbé e jáde. Ìròyìn tí àwọn gbé jáde ni pé àwọn sọ́jà tí wọ́n mú yẹn fẹ́ fìbọn gbàjọba ni o, àti pé àwọn ọ̀gá sọ́jà kan wà nínú wọn. Ìròyìn náà sọ pé ètò tí wọ́n ti ṣe ni láti jáde bíi orò lọ́jọ́ àyájọ́
ọdún òmìnira gan. Níbi ayẹyẹ náà ni wọn ìbá sì ti yìnbọn gbàjọba, ohun tó sì jẹ́ káwọn ọ̀tẹlẹ̀múyẹ́ inú iṣẹ́ sọ́jà tètè ṣá àwọn tí wọ́n fura sí pé wọ́n wà nídìí ọ̀rọ̀ náà nìyẹn. Bí ìròyìn náà ti jáde ló di ariwo ńlá káàkiri ìlú, àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí í gbé e kiri. Ta ló fẹ́ gbàjọba lọ́wọ́ Tinubu? Àwọn wo ló fẹ́ dọ̀yẹn wò? Ọ̀rọ̀ náà sì di ìbẹ̀rù lọ́kàn àwọn èèyàn. Ohun tó ń ba ọ̀pọ̀ lẹ́rù ni pé wọ́n mọ irú àjọṣe àti ìhàlẹ̀ oríṣiríṣi tó ń ti ilẹ̀ Haúsá jáde wá báyìí. Àwọn olóṣèlú wọn ò fi ọjọ́ kan báyìí yé pariwo pé ara ń ta àwọn, ara ń ro àwọn, Tinubu ló mú ìnira bá àwọn, Tinubu kò fẹ́ràn àwọn, Tinubu fẹ́ sọ Haúsá dẹrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn Tinubu náà mọ̀, ọ̀pọ̀ èèyàn náà ló sì mọ̀ pẹ̀lú pé kò sí ohun tí kò tẹ́ àwọn aṣáájú Haúsá wọ̀nyí lọ́rùn láti ṣe bí ọ̀rọ̀ bá ti fẹ́ di pé wọn ò fẹ́ràn ìjọba tó bá wà nípò, tàbí tí wọ́n bá lérò pé ìjọba náà kò ṣe àwọn dáadáa. Nítorí nígbẹ̀yìn tí wọ́n bá fìbọn ọ̀hún gbàjọba, ọmọ Haúsá sọ́jà kan náà ni yóò ṣe olórí ìjọba ọ̀hún, kódà kó jẹ́ dìndìnrìn ni. Ohun tí ìbẹ̀rù ṣe mú àwọn èèyàn lọ́kàn nígbà tí wọ́n gbọ́ awuyewuye pé àwọn sọ́jà tí wọ́n ní wọ́n mú níjọ́sí nítorí wọ́n fẹ́ dìtẹ̀ kí wọ́n fìbọn gbàjọba ni wọ́n ṣe mú wọn. Gbogbo àwọn ajìjàgbara ni wọ́n sọ pé èèwọ̀, àwọn míì tí èèyàn kò tiẹ̀ rò pé wọn yóò gbèjà ìjọba Tinubu yìí rárá, pàápàá ní apá gúúsù Nàìjíríà South, bóyá ilẹ̀ Yorùbá ni o tàbí ilẹ̀ Ìgbò tàbí títí dé ọ̀dọ̀ àwọn ará Niger Delta. Gbogbo wọn ló ń pariwo pé kí ẹnikẹ́ni má dán wò, ẹnìkan ò tó bẹ́ẹ̀, kò sí ẹni tó gbọ́dọ̀ fìbọn gbàjọba. Àwọn ò fẹ́ sọ́jà nínú ìjọba Nàìjíríà, kí wọ́n fi àwọn olóṣèlú sílẹ̀ kí wọ́n yanjú ara wọn. Bí àwọn olóṣèlú bá jà, wọn yóò parí ẹ̀ tó bá yá, kí wọ́n fi wọ́n sílẹ̀ o. Sọ́jà kan kò gbọ́dọ̀ wá kó wá kéde wèrè kan pé òun jẹnara kínní kan lòún gbàjọba. Nàìjíríà máa pín sí wẹ́wẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni o. Ó dájú pé ọ̀rọ̀ náà yóò jẹ́ ìyanu fún Tinubu fúnra ẹ̀ níbi tó bá ti ń gbọ́ ohun táwọn èèyàn náà ń sọ. Nítorí bí wọ́n bá jí i pẹ́pẹ́ lójú oorun, kó lè gbà pé bẹ́ẹ̀ làwọn èèyàn fẹ́ràn ìjọba ọ̀hún tó. Ṣé èèyàn ò sunwọ̀n láàyè? Ọjọ́ tá a bá kú là á dèrè. Nígbà tí ìṣòro ńlá bá dé làwọn aráalé ẹni ń yí ni ká. Bí a bá jọ ń jẹun tí à ń rẹ́rìn síra wa, a kì í fi bẹ́ẹ̀ fẹ́ràn ara ẹni. Lóòótọ́ o, àwọn iléeṣẹ́ ológun ti tún jáde. Wọ́n ní ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀. Wọ́n ní ohun tó ṣẹlẹ̀ níjọ́sí làwọn ti wí yẹn. Lóòótọ́ làwọn mú àwọn kan, àmọ́ kì í ṣe pé wọ́n fẹ́ fìbọn gbàjọba. Àwọn sì ń ṣe ìwádìí lórí ìwà tí wọ́n hù lọ́wọ́. Bó bá ṣe pé ìwádìí àwọn ti parí ni, àwọn ìbá ti sọ̀rọ̀ náà jáde fún gbogbo ayé gbọ́. Síbẹ̀ ètí tó gbọ́ àlọ kì í tètè gbọ́ àbọ̀, àti pé orin tí adití bá gbọ́ kí etí ẹ̀ tó di, orin náà ni yóò máa kọ. Ọ̀rọ̀ náà yóò ṣòro kó tó yí padà lọ́kàn àwọn èèyàn, pàápàá nígbà tí wọ́n ti wá padà ronú àwọn oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ náà tó jáde. Mò ń ṣàkókò ìdí púpọ̀ àwọn ohun tó ń ṣẹlẹ̀ kí ọjọ́ ayẹyẹ òmìnira tó dé àti lẹ́yìn èyí kò fi ọ̀pọ̀lọpọ̀ balẹ̀ pé ọ̀rọ̀ tí àwọn padà gbọ́ yìí kò ní ọwọ́ kan òótọ́ nínú. Bàbá ológun kan tó ti fẹ̀yìntì ti pẹ́rẹ́ rìn lásìkò tí wọ́n ń sọ̀rọ̀ yìí fún un. Ó ní ṣé ẹ fẹ́ káwọn sọ́jà sọ pé ẹnìkan fẹ́ fìbọn gbàjọba ni? Nígbà tí Ọlọ́run ti ṣe tí àlámọ̀rin ìkà tí wọ́n ní kò bá ti kẹsẹ̀ járí, níkọ̀rọ̀ náà ni wọn yóò ti jìyà wọn, kò sẹ́ni tó máa gbọ́ nǹkan kan níta. Èyí tó tún fu àwọn èèyàn lára níbẹ̀ ni pé iléeṣẹ́ ìjọba àpapọ̀ fúnra wọn ní àṣọrọ̀ pàápàá kò ṣe bí ẹni pé àwọn gbọ́ sí ọ̀rọ̀ yìí. Bí gbogbo nǹkan ti ń lọ tí ọ̀rọ̀ náà di ariwo láàrin ìlú tó yìí, kálukú dákẹ́ rọ́rọ́ níbẹ̀ ni o. Wọn kò ṣe bí ẹni pé àwọn gbọ́ kinní kan. Àmọ́ kinní kan ti hàn nínú ọ̀rọ̀ yìí, bóyá bẹ́ẹ̀ ni o bóyá bẹ́ẹ̀ kọ́. Àlàyé ọ̀rọ̀ kan ti jáde síta sí etígbọ̀ gbogbo sọ́jà pátá àti àwọn ọmọ ogun pé àwọn ọmọ Nàìjíríà kò ní gbà kí sọ́jà kankan níbì kankan tàbí láti ibikíbi dé lójijì kó ní òun wá gbàjọba. Àwọn ọmọ Nàìjíríà kò ní gbà fún un. Níbi èèní ni wọn yóò pa ìyá alákàrà sí. Jọ̀ǹkóńdó kó tó bẹ̀rẹ̀ kó tó wọ búkà ni wọn yóò fi irú sọ́jà bẹ́ẹ̀ ṣe tí yóò fi sá lọ. A kò fẹ́ sọ́jà nídìí ètò ìjọba orílẹ̀-èdè yìí mọ́. Ohun tí gbogbo ọmọ Nàìjíríà ń sọ fáwọn ológun nìyẹn. Àwọn ọ̀jọ̀gbọ́n oníwádìí tilẹ̀ fi kún ọ̀rọ̀ náà pé èyí tó ń ṣẹlẹ̀ síjọba Tinubu yìí bó ti ń ṣẹlẹ̀ sáwọn ìjọba tó kọjá lọ náà nìyẹn. Wọ́n ní ẹpọ̀n àgbò ń mì ni kò ní í já.
nínú òfin nínú ọ̀la ńlọmọ pàǹdọ̀rọ̀ ti dàgbà. Àwọn ni wọ́n fọkàn gbogbo ìlú balẹ̀ pé Nàìjíríà yìí sì máa dáa kí sọ́jà kankan má gbàjọba Tinubu. Àti pé o gúnugún kan ń gbá gẹ̀rugẹ̀ru lásán bá ń sá ni kíníkan ò ní ṣe. Ṣùgbọ́n àwọn kan ní gbogbo ìyẹn ọ̀rọ̀ asẹ́ ni o. Àfi kí ìjọba Tinubu fúnra ẹ̀ ṣe dáadáa fáwọn aráàlú o. Nítorí àwọn èèyàn kò yéé pariwo pé ìnira yìí ti pọ̀ jù. Àwọn tí ìyà ń jẹ kò yéé pariwo pé ìjọba yìí ń fìyà jẹ àwọn lóòótọ́. Àwọn tó ń pariwo owó epo ń pariwo owó epo. Àwọn tí wọ́n ń pariwo àìríjẹ ń pariwo ẹ̀ o. Bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé ìgbádùn tí àwọn olóṣèlú àti àwọn ọmọ wọn pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn àtẹbí wọn ń gbádùn kò jẹ́ kí wọ́n mọ̀ pé ara ni àwọn mẹ̀kúnnù rárá. Irú àwọn èèyàn báyìí kò sì ní í kọ̀ láyé wọn pé sọ́jà kan fìbọn gbàjọba o, nítorí wọn yóò sọ pé kò sí èyí tó kún àwọn ni. Wọ́n ní ohun tó dáa jù ní kí ìjọba ṣe dáadáa pẹ̀lú àwọn aráàlú. Ìjọba tó bá mú ìdẹ̀ra bá àwọn èèyàn ni wọn yóò gbèjà o. Gbogbo èyí tíjọba Tinubu sì ń ṣe yìí àfi kó yí nǹkan padà. Bí bẹ́ẹ̀ kọ́, bí nǹkan bá dán bo mọ́ ọ lọ́wọ́ kò sẹ́ni tí yóò kí i pẹ̀lẹ́ o. Ọláìwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba àti awuyewuye ẹ̀ fún Bùdó Àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.